bí Yorùbá bá mú ẹní tí wọ́n fi ránṣẹ́ sí ẹnìkan, kí ni àrokò yìí túmọ̀ sí nílẹ̀ Yorùbá? Àní igúnnugún ni wọ́n rí tí wọ́n ń dáṣà gbaguruyẹ, àkàlàmọ̀gbò ni wọ́n rí tí wọ́n ń dáṣà bàgẹ̀, èdè àti àṣà Yorùbá ni wọ́n rí tí wọ́n ń dáṣà ó wà ń bẹ̀. Mo kí yín káàbọ̀ sí ìkànnì wa, ìkànnì ìdẹ̀ Yorùbá social arena bí tó ṣe wípé wọn àmúyangàn lédè àti àṣà Yorùbá. Abala àrokò látúwà báyìí, ibi ni a ti ń kọ́ra wa ní ọ̀nà mìíràn tí Yorùbá ń gbà sọ̀rọ̀ láì lo ọ̀rọ̀ ẹnu, ìyẹn ní ayé àtijọ́. Bí Yorùbá bá mú ẹní, pàápàá jùlọ Ẹní Òré, tí wọ́n bá fi Ẹní Òré ránṣẹ́ sí èèyàn kan, kí ni àrokò yìí túmọ̀ sí nílẹ̀ Yorùbá? Tí wọ́n bá fi Ẹní Òré ránṣẹ́ sí èèyàn kan, àrokò yìí ń túmọ̀ sí wípé ẹni tí ó ń gba Ẹní Òré yìí, wọ́n sọ fún ẹni náà wípé ẹnìkan ń bẹ nínú ìdílé rẹ̀ tó ń ṣe àìsàn, kó tètè lọ mójútó. Elédùmarè ò ní fi àìsàn ṣe nìkọ̀ọ̀kan wa. Ṣe rí pé èdè àti àṣà Yorùbá dùn. Ẹ jẹ́ a máa kọ́ra wa ní èdè àti àṣà Yorùbá ká má bàa so àpò ìyàkọ́. Mi ní rí jù báyìí lọ lórí ètò lónìí. Orúkọ tèmi ni Ààrẹ Mujib ọmọ ajé, omi ni finest, omi ni black, omi ni directional, sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń rọ̀ bí ọ̀wàrà jù tí ń bo nílé mọ̀lẹ́rù, gbẹdẹmọkẹ òṣà tí ń dẹ́rù bojo, afínjú ọmọ Yorùbá tí ń gbére lódùmarè, ẹ̀jẹ̀blẹ̀jẹ̀, ẹ̀rù jẹ̀jẹ̀, ọ̀n tí ò tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. Ire o.